Èní ni 1st of October 2024. Tó bá jẹ́ pé Nàìjíríà jẹ́ ìlú tó gbádùn, ó yẹ kí wind turbine kó wà ní gbogbo ilẹ̀ Yorùbá. I hope you can see it. The wind turbine. Ṣé iná rí? Ṣé rí ó dìgbà tí a bá decide pé àti ní enough is enough. Can you see it? Ṣé rí wind turbine yẹn? On generate electricity. 64 years of òfò àtàdánù nínú Nàìjíríà. 64 years of òfò àti àdánù. Tá à ń sọ fún yín tí ẹ wà nílé pé Nàìjíríà ń fà wá sẹ́yìn. Ó ń fà wá sẹ́yìn. Kò jẹ́ kí a lè ní any progression kankan. That is the wind turbine. Ṣé rí bó ṣe ń lọ? Bó ṣe ń lọ yẹn. So bó ṣe ń lọ yẹn nísìn. On power, on generate iná fún whatever tó bá ń lò fún. Sórí ẹ̀rí gbogbo kẹ́yìn náà rí beautiful view yẹn. In tí bàbá Akíntóyè fẹ́ lélẹ̀ kí a wà níbi tí àyàwó ní máa já ṣẹ́rí train ló ń lọ lọ́nkàn yẹn further down. And this is the reason why táwa kan ṣe sọ pé no, àsìkò tó ká get the hell out of ìlú tó dà pé àtúmọ̀ Kẹ́yìn náà rí nísìn. Kẹ́yìn náà rí the wind turbine. Ṣé rí? Ó ṣáà ń rí, ẹ ṣáà ń rí. Ó ṣáà rí lẹ́gbẹ̀ẹ́ mi, òun nìyẹn. Tó yẹ kó máa power 64 years. Kò síná, kò sómi, kò sí títì. Inú rakatia. Àwa náà ń celebrate independence. Kí ni ìdùnnú wa tá à ń celebrate nínú Nàìjíríà? No, kí là ń celebrate gangan? Mo ń bi yín ni o. What are we celebrating? Àwọn èèyàn lè lọ sóko. Àwọn èèyàn lè rìn nínú ojú títì. Kò síná, kò sómi, kò sí education, kò sí welfare. After 64 years, a ṣì ń rákòrò. Ìyẹn lẹ fẹ́ káwa jókòó tí àbí? Mo ń béèrè ni o. KOIKIMEDIA, bringing the world closer to your doorstep.